àwa ò ní àwa yàtọ̀ sí àwọn oríṣiríṣi ẹgbẹ́ tí ẹ dárúkọ wọ̀nyí. A yàtọ̀ sí àwọn òṣèlú tí wọ́n ń kóra wọn kiri ní gbogbo ìgbà tó ń ìmínú wọn sùn ní aṣọ ẹgbẹ́ wọ́n ti wọ ẹgbẹ́ mìíràn. Ibi tí àwa dúró sí 2018 tí a ti dá ẹgbẹ́ AAC sílẹ̀, ẹgbẹ́ tiwa ni, ẹgbẹ́ tí a fọwọ́ ara wa dá sílẹ̀ ni. Àwa ò yà kúrò ńbẹ̀, ọ̀nà tí à ń gbà lọ a yà kúrò ńbẹ̀, a padà sí ọ̀tún àbí òsì. Ọ̀nà tí à ń bá bọ̀ ni à ń bá lọ láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ lórí. But ó ṣe pàtàkì láti sọ fún àwọn aráàlú pé ìyà ohun tí a gbé ní àti ohun tí àwọn tí ẹ dárúkọ wọ̀nyí wọ́n dàbí ọ̀sán àti òru ni, ó dàbí ìmọ́lẹ̀ àti òkùnkùn ni, kò lè sí àṣepọ̀ láàrin méjèèjì. So ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ sí ẹgbẹ́ ADC tẹ́ ń dárúkọ náà, ọ̀pọ̀lọpọ̀ wọn APC àwọn náà ló sílẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn wà ní PDP tẹ́lẹ̀. So àbí ṣẹṣẹ àgbọ̀ àlàyé tí mo ṣe fún yín tẹ́lẹ̀. à ń gbọ́ báyìí. Okay. So kọ́dọ̀ ṣẹlẹ̀ nìyẹn. ẹ̀yin ò fẹ́ darapọ̀ mọ́ wọn torí pé ẹ nígbàgbọ́ pé n tí ẹ gbé lọ́wọ́ yàtọ̀ sí n tí àwọn tí wọ́n kóra pọ̀ mọ́ ADC tí wọ́n ní lọ́wọ́. mo ti ṣàlàyé fún yín pé ọ̀rọ̀ nǹkan táwa gbé lọ́wọ́ ìmọ́lẹ̀ ni, nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń gbé lọ́wọ́ òkùnkùn ni. Òkùnkùn àti ìmọ́lẹ̀ ọ̀dẹ̀ lè ní ọ̀nà tí wọ́n ṣe lè darapọ̀. Lára àlàyé tí a máa ń ṣe fáwọn aráàlú ni pé tí ẹ bá wo lára àwọn tó ń wà ní ADC, àwọn tó ti wà níjọba tipẹ́tipẹ́ ni. Ẹni tí wọ́n fi ṣe olórí alága wọn nísìnyí tí wọ́n ń pè ní ọ̀gbẹ́ni David Mark, nígbà tí àwa wà ní iléèwé gíga Jámọ̀sí secondary school ni wọ́n ti jẹ́ military administrator ní Niger State. Wọ́n ṣe títí wọ́n jẹ́ minister of communication lórílẹ̀‐èdè. Àwọn ló sọ pé ẹ̀rọ tẹlifóònù tá à ń lò yìí pé kò ń ṣe nǹkan tí ó yẹ kí àwọn mẹ̀kúnnù kò yẹ kó máa lò. Gbogbo ẹ̀ náà ni mẹ̀kúnnù ṣáà ní tẹlifóònù sí. Wọ́n tún ṣe títí wọ́n jẹ́ senate president bí ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta. Tẹ́ bá tún wo ẹni tó ṣe gbákejì wọn tí wọ́n ń pè ní Abubakar Malami, àwọn ní attorney general Buhari tó ń ṣe lọ tí wọ́n dolóògbé ní ọjọ́ sí. Tẹ́ bá wo àwọn bíi El-Rufai tí wọ́n ti wà lórí oyè láti 1999 náà ti ń bàbọ̀. Ìgbà kan jẹ́ mínísítà nígbà Ọbásanjọ́ fún ọdún mẹ́jọ, wọ́n jẹ́ gómìnà ní ìlú Kaduna fún ọdún mẹ́jọ. Tẹ́ bá wo àwọn bíi Amechi, wọ́n ti jẹ́ speaker House of Representatives State House of Assembly ní Rivers State bí fún ọdún mẹ́jọ. Àwọn náà jẹ́ gómìnà fún ọdún mẹ́jọ ní Rivers State. Nǹkan tí ẹ máa béèrè ni pé kí ni wọ́n yẹ kán ṣe tí wọ́n rí ṣe ń gbà yẹn. Tó bá wo Peter Obi tó wà láàrin wọn náà, ó ti jẹ́ gómìnà fún ọdún mẹ́jọ nílùú Anambra. Kí ni ó yẹ kán rí ṣe tí wọ́n gbé ṣe? Kí ni wọ́n gbàgbé sí orí oyè tí wọ́n lé wá pàtó máa padà ń sìn tí a máa tọ̀ wọ́n lẹ́yìn ìgbà àwọn tó jẹ́ pé nígbà tó wà ń bẹ̀ wọn ò ṣe nǹkan fún aráàlú, ara wọn náà ń dù. Wọ́n tó wá dé ń sìn, wọ́n tó ń parọ́ tàn àwọn aráàlú jẹ. Àwọn aráàlú ìṣe ló yẹ kí gbogbo àwọn aráàlú kan tẹ̀ ṣe kíni kan sọ fún wọn pé a fẹ́ gbọ́ yín mọ́. Àmọ́ ṣẹ̀ṣẹ̀ àmọ́ báwọn aráàlú wa ṣe rí, wọ́n kàn gbogbo ẹ̀ ṣáà rí rúdurùdu. Àmọ́ a máa tẹnu mọ́ fún àwọn aráàlú pé àwa yàtọ̀ sí wọn. Kò dẹ̀ ń ṣe bí orílẹ̀-èdè wa ṣe yẹ kó rí ni ó ṣe rí. Àwọn tí wọ́n ṣe yín ní ṣùkàṣùkà, àwọn tó ṣe ń rèdèrèdè, tí ẹ bá tún tẹ̀lé wọn ṣe mọ ibi tí wọ́n máa mú yín lọ, tí mọ ibi tí wọ́n mú yín lọ. Ó lè má yé àwọn èèyàn sìn, àmọ́ láìpẹ́ láì jìnnà ó máa tó yé wọn. Nínú ọ̀rọ̀ kan eléyìí tẹ́ sọ láìpẹ́ yìí, ẹ ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn
tí wọ́n kórajọpọ̀ sínú ẹgbẹ́ òṣèlú ADC yìí ẹ sọ pé ọ̀pọ̀ wọn gan wọn ò ní ìwà tá a lè fi mọ́ wò wọ́n bí ọmọlúàbí àtẹni tó ṣetán láti ṣe tó tọ́ nípò. Kí ni tẹ́ ẹ rí tẹ́ ẹ fi pé irú àwọn Àtíkù Abubakar tó jẹ́ igbákejì ààrẹ ńlẹ̀ yìí tẹ́lẹ̀ rí David Mark tó ti ṣe Senate president nílẹ̀ yìí àti àwọn ipò kànjànkànjàn míì ti àrí Peter Obi tó ti ṣe gómìnà ní ìpínlẹ̀ Anambra lọ́dún 7 àrí Babachi Lawal ẹni tó ṣiṣẹ́ nù ìjọba kan Nasir El-Rufai ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ rí gbogbo àwọn èèyàn yìí ni wọ́n kórajọ pọ̀ ṣé gbogbo wọn náà ni wọn ò sì ní àmúyẹ tẹ́ ń sọ yìí. gbogbo wọn ni ṣe rí nǹkan tí ó máa ń múnú wa dùn gbà mìíràn ni pé tí a bá ti ń sòótọ́ táwọn èèyàn ò gbọ́ ọ̀rọ̀ wa máa ń dàbí ọ̀rọ̀ Ọ̀rúnmìlà ni bíi pé ẹni ní ẹni tó bá báwí tí ò bá gbọ́ nínú máa ń dùn sí torí látọwọ́ wọn ni èyí máa ti ń bọ̀ Ọ̀rúnmìlà. Gbogbo wọn ni ẹ lè ṣe àgbéyẹ̀wò gbogbo nǹkan tó ti ṣe sẹ́yìn àbí òye yín gbogbo àwọn tẹ́ dárúkọ yìí Rauf Arẹ́gbẹ́ṣọlá ṣèbáwọn ló ń ṣe internal affairs minister tó ń fi ti bọ́dà ọdún mélòó tó ń sọ pé àtọ́ bá ti bọ́dà o ìrẹsì àpọ̀ yanturu lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé wọn ti bọ́dà ṣé ìrẹsì wọlé ni àbí wọ́n ń gbìn ìrẹsì nítorí bọ́dà tó ń tì ní. Baba Shirula wa náà fún ní contract nígbà tó wà London Buhari bíi secretary to the federal government ṣàmọ́ àrà tí wọ́n dá pẹ̀lú àwọn oríṣiríṣi contract tó ń fi lé wọn lọ bí Buhari ṣe bàjẹ́ tó gan Baba Shirula ò lè ṣe London Buhari àbí ṣé Àtíkù ni tó jó lórí wọn tí wọ́n ṣe igbákejì ààrẹ lórílẹ̀‐èdè fún ọdún 7 ìgbà yẹn ni wọ́n ń tú àṣírí ara wọn láàrin Ọbásanjọ́ àti Àtíkù wọ́n ṣe ń fi owó PTDF tó fi ń ra mọ́tò fóbìnrin ṣẹṣà yàbẹ ti gbàgbé torí àwa ń gbà gẹ́gẹ́ bí àwọn tí a ń ṣe investigative journalism lórí Sahara Reporters àwọn la máa ń gbé gbogbo àwọn àṣírí yẹn jáde. Ìdí yẹn náà tún wà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà táwọn ọ̀pọ̀lọpọ̀ yàn lè máa mọ̀ nípa wọn àbí tí wọ́n mọ̀ nípa wọn tí wọ́n ti gbàgbé táwa mọ̀ gẹ́gẹ́ bí ètò táwa ń ṣe tẹ́lẹ̀ irú iṣẹ́ táwa ń ṣe tẹ́lẹ̀ bí investigative journalism. Ìdí ẹ̀ ni pé tẹ́ bá rí pé tèmi bá sọ̀rọ̀ òun dá mi lóhùn torí ó mọ̀ pé ẹni bá dá mi lóhùn bíi pé ó lọ fi ọwọ́ tẹ ilé agbọ́n ni so wọ́n máa kàn ní pé tí àjẹkíṣòwò rẹ̀ máa lọ nítorí wọ́n mọ àwọn oríṣiríṣi àṣírí tí mo mọ̀ ń pa wọn torí àlè máa ń bá gbogbo àwọn aráàlú sọ̀rọ̀ ń gbé pé kí ọ̀rọ̀ kan ṣèyàn lẹ́ẹ̀kan kí èèyàn kọ́ gbọ́n ni but kí ẹ wá máa jẹ́ kí ó máa ṣe yín gbogbo gbà sábà bí yẹn gan tó wá ń dàbí pé èdì ló wá ń mú àwọn aráàlú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Èdì lẹ́pẹ́ yìí àwọn wo ní fi èdì di ọmọ Nàìjíríà. Àwọn ó dàbí pé àwọn tí wọ́n ṣe òṣèlú táwọn àgbẹ̀ ní ọ̀jẹ̀lú wọ́n dà pé wọ́n rògùn yẹn ṣe mi ò mọ bí tí wọ́n ti ń rí èdì yẹn ṣe o àmọ́ ó ń mú àwọn aráàlú yìí kò yé mi gan ngbà mi tí n bá jí làárọ̀ pé tí ṣe ibo náà ti ń rí ṣe tó jẹ́ pé wọ́n kàn mú yín lọ́bọ̀ọ́ báyìí kan tí àwọn tí ẹ mọ̀ wípé tẹ mọ̀ àṣírí wọn ẹ mọ̀ ẹ̀wà wọn ẹ mọ̀ bọ́n ṣe ń ṣe ẹ mọ̀ ẹgbẹ́ wọn ẹ mọ̀ bọ́n ṣe ń ṣe sábàbí káàkiri kẹtù wá jí làárọ̀ ọjọ́ kejì tó jẹ́ pé ẹ̀rí nǹkan rò tí wọn náà lẹ́tọ́ máa gbé rúbẹ̀ ṣe máa dìbò fún wọn wọ́n ṣe máa pín ìrẹsì fún yín wọ́n ṣe tún máa pín búrẹ́dì fún yín tí wọn ò ní ṣọ̀nà tí wọn ò ní ṣomi tí wọn ò ní ṣe ìwòsàn wo irú Buhari lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ó ṣolóògbé ẹ̀rí bó ṣe tí gbogbo ayé sọ pé Buhari ọjọ́ kó tó kú ni ọmọlẹ́yìn Garba Shehu ṣe ń sọ pé Buhari ò kí ń jẹun pé ògì àtẹ̀pà ló máa ń jẹ ọjọ́ kejì ló kú kí ló ṣẹlẹ̀ àwa rí láṣìírí pé ibi tí Buhari ti ń ṣe treatment £3,000 ni wọ́n san lóru ọjọ́ kan láti sùn bẹ̀
nígbà tí a rán àwọn ọmọ ẹgbẹ́ wa tí a rán wọn tí wọ́n lọ wo bẹ̀ wọ́n ní kò sí hospital kò sí ilé ìwòsàn tó wọ́n tó yẹn ní gbogbo àgbáyé lẹ́yìn tó ń sọ pé tó bá jí láàárọ̀ pógí àti ẹ̀pà ló máa fi ń jẹun ẹ̀tàn ni wọ́n fi ń mú àwọn aráàlú ìtorí ẹ̀ mo ṣe ń sọ pé ìdí tí wọ́n fi di àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ yẹ ká wá kan ká tù